Aláròyé máa wí o. Àwọn olùwọ́de kò jáde láti fẹ̀hónú hàn l'Ákúrẹ́. Kàyéfì ló jẹ́ báwọn èèyàn ìpínlẹ̀ Ondo ṣe kọ̀ jálẹ̀ láti bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tó bẹ̀rẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 yìí. Ọ̀pọ̀ èèyàn ló ti rò pé báwọn aráàlú ṣe tú jáde lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de fífi òpin sí ìwà ipá àwọn ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìdigunjalè EndSARS tó wáyé nínú oṣù kẹwàá ọdún 2020 làwọn èèyàn máa rọ́ jáde fún ti fífi òpin sí ìjọba tí kò dáa èyí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù yìí jákèjádò orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá nítorí níṣe ni oníkálukú fìdí mọ́lé rẹ̀ tí àwọn tó níbi lọ náà sì gbabẹ̀ lọ. Kò sí ìwọ́de kankan tó wáyé nípínlẹ̀ Ondo láti ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó ti bẹ̀rẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò EndSARS yìí ló bà àwọn èèyàn kan lẹ́rù tí wọ́n fi kọ̀ láti jáde káàkiri àwọn ìlú ńláńlá tó wà nípínlẹ̀ Ondo lọ́jọ́ tí ìwọ́de ọ̀hún bẹ̀rẹ̀ gan-an. Nígbà tí ọjọ́ ìwọ́de yìí ti ń kù bí ọ̀sẹ̀ kan ni gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Lucky Ayédatiwa tí ń ṣe onírúurú ìpàdé pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nípínlẹ̀ Ondo. Ohun tí gbogbo ìpàdé yìí sì dá lé lórí ni bí àwọn èèyàn kò ṣe ní jáde níbikíbi láti ṣe ìwọ́de. Kíákíá ni gómìnà ti ṣèlérí àti san ẹgbẹ̀rún lọ́nà 70 náírà owó oṣù tuntun tíjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ buwọ́lù. Ó ní òun ṣetán láti máa san owó ìrànwọ́ bàṣírí fáwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo tí wọ́n ń kàwé lọ́wọ́ ní gbogbo ilé ẹ̀kọ́ gíga tó wà káàkiri Nàìjíríà pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ètò ìrànwọ́ míì tó tún ṣe fáwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ní ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Concerned Revolutionary Youth ètí ọ̀gbẹ́ni Ògúndípẹ̀ Ṣèyí Ọláníyì jẹ́ aṣáájú fún jáde. Wọ́n ní àwọn ti ronúpìwàdà lórí ìpinnu tí àwọn ṣe tẹ́lẹ̀ láti ṣètò ìwọ́de fífòpin síjọba burúkú. Wọ́n ní àwọn ti yọwọ́ yọsẹ̀ pátápátá nínú ìwọ́de tó bẹ̀rẹ̀ lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ nítorí àwọn ṣàkíyèsí pé láì tí ì ṣe ìwọ́de gan àwọn jẹgúdújẹrá olóṣèlú ti ń ní ìmọ̀lára rẹ̀. Ìrọ̀lẹ́ ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ yìí kan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Peter Àbáyọ̀mí Ọládìípọ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ wọn tó wà lójú ọ̀nà Ìgbàtòrò nílùú Àkúrẹ́ tó sì ṣàlàyé bí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo nípínlẹ̀ Ondo ṣe ń múra sílẹ̀ fún ìwọ́de ọ̀hún. Ọládìípọ̀ ní kò sóhun tó burú nínú káwọn èèyàn fẹ̀hónú hàn lórí àwọn nǹkan tó bá ń dùn wọ́n lọ́kàn àmọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò kò ní máa wo ẹnikẹ́ni níran láti fa wàhálà tàbí gbìyànjú àti fipá mú èèyàn kan darapọ̀ mọ́ wọn. Ó ní ààbò tó péye wà fún gbogbo àwọn tí wọ́n bá ṣe ìwọ́de náà pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá kò ní fojú rere wo ẹnikẹ́ni tó bá fẹ́ lo àǹfààní àsìkò ìwọ́de ọ̀hún láti da ìlú rú. Kò síbi tá a ti rí àwọn èèyàn tí wọ́n kó ara jọ pọ̀ fún ìwọ́de lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ètò náà bẹ̀rẹ̀ gbogbo bá a ṣe rìn káàkiri Àkúrẹ́ tó. Lóòótọ́ làwọn èèyàn kọ̀ tí wọn kò jáde ṣùgbọ́n kò sẹ́ni tó ṣí ṣọ́ọ̀bù tájà tí gbogbo àwọn ọjà tó wà l'Ákúrẹ́ bíi ọjà Òṣòdì, ọjà Ọba, ọjà Ìṣíkan àti ọjà Adébọ̀wálé èyí tó wà lójú ọ̀nà Oǹdó náà sì dá páropáro. Ìwọ̀nba àwọn èrò ọkọ̀ àti ọlọ́kadà la rí tí wọ́n ń rìn lójú títì níbi tọ́rọ̀ náà lè dé. Bọ́ọ̀lù la rí táwọn ọ̀dọ́ kan ń gbá lójú ọ̀nà Ọba Adéṣídà bí ojú títì ọ̀hún ṣe máa ń dí tó tẹ́lẹ̀. Ẹnìkan ṣoṣo la gbé pé ó jáde láti fẹ̀hónú hàn lágbègbè NEPA l'Ákúrẹ́. Wọ́n níṣe lẹ́ni ọ̀hún dúró sínú ọkọ̀ Toyota Corolla tó gbé wá síbẹ̀ èyí tó lẹ ìwé ìfẹ̀hónúhàn mọ́ níwájú àti lẹ́yìn. Ibi tó dúró sí nínú ọkọ̀ tó ń gbọ́ orin rẹ̀ jẹ́jẹ́ ni àwọn tọ́ọ̀gì kan ti yabò tí wọ́n sì ń fín in lẹ́gba kíkankíkan títí tó fi ráàyè jàjàbọ́ lọ́wọ́ wọn tó sì sá lọ pátápátá. Ó tó bí aago kan ọ̀sán ká tó rí àwọn èèyàn kan tí wọ́n ń ṣí ṣọ́ọ̀bù lọ́kọ̀ọ̀kan èjèèjì bóyá nígbà tí wọ́n rí àrídájú pé kò ní sí wàhálà kankan mọ́ ni. Àgbà agbẹjọ́rò kan tó fi ìlú Àkúrẹ́ ṣe bùgbé amòfin Yẹmí Adétóyìnbó tó bá Aláròyé sọ̀rọ̀ ní kò dìgbà táwọn èèyàn bá jáde síta gbangba kí wọ́n tó fi ẹ̀hónú wọn hàn. Ó ní ara ìfẹ̀hónúhàn náà ní báwọn èèyàn ṣe kọ̀ láti jáde sígboro àti bí àwọn ọlọ́jà ṣe pa ọjà wọn tì láì pàtẹ. Adétóyìnbó ní àwọn olórí ìjọba tó bá gbọ́n yẹ kí wọ́n mọ̀ pé inú àwọn aráàlú kò dùn rárá sí ìlànà ìṣàkóso àwọn nípasẹ̀ ìgbésẹ̀ náà. Ọ̀rọ̀ kò yàtọ̀ nílùú Oǹdó kò sẹ́ni tó ṣí ṣọ́ọ̀bù tàbí tajà láàárọ̀ ọjọ́ náà. Gbogbo agbègbè Sábó àti Lípàkálà
táwọn èrò ti máa ń wọ́ wìtìwìtì ló dá wọ́n bá èrò àti ọkọ̀ ló rìn lójú pópó. Nǹkan bíi aago 2 ọ̀sán làwọn ọ̀dọ́ kan kó ara wọn jọ sí agbègbè Àkúrẹ́ garage nílùú Oǹdó láti fẹ̀hónú tiwọn hàn. Ṣùgbọ́n olórí àwọn ọ̀dọ́ náà sọ pé àwọn tí àwọn jọ ń gbèrò rẹ̀ tẹ́lẹ̀ ti gbẹ̀yìn bẹbọ jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe lọ dágbowó lọ́wọ́ àwọn olóṣèlú kan, léyìí tó mú kí àwọn padà sẹ́yìn lórí ohun tí àwọn jọ fẹnu kò lé lórí. Ìjà ńlá kọ́kọ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn tó ń fẹ̀hónú hàn náà pẹ̀lú bí àwọn kan lára wọn ṣe yarí pé àwọn kò fẹ́ kí àwọn ọlọ́kadà darapọ̀ mọ́ àwọn kí wọ́n má bàa dá wàhálà sílẹ̀. Àwọn ọlọ́pàá ni wọ́n padà bá wọn yanjú ọ̀rọ̀ náà lẹ́yìn òrẹ́yìn tí oníkálukú sì gba ilé rẹ̀ lọ. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.